call àwọn call tó wọlé lọ́kọ̀ tiẹ̀ ẹjọ́ àfáwà ṣẹ́kọ̀wá ẹ̀sà òkè bóyá wà lọ́n láyìn ni ẹ má pè ẹjọ́ ẹ má pè láyìn ẹ mọ́ WhatsApp call nìkan ni mo lè gbà láyìn yẹn ni mò ń lò lọ́wọ́ òun ló kọ́ ti kíní yẹn ọmọdé mo tó wá ní kó kọ́ ti kọ́ yín òun bá tún lọ end the program ó dà pé program yẹn sà máa wà lọ́n láyìn sà lọ́wọ́ àdà bàbá alágbára omi in tí ò yé mi nínú ọ̀rọ̀ yín ẹni Said ibn Zabit lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé òun ò rọrùn sùn ibi tí mo bá dé nìyẹn àti Khalid ibn Walid ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé àwọn ò rọrùn sùn ẹ wá mú nasu yẹn wá nasu yẹn ni pé ani Said ibn Zabit qal Said ibn Zabit ní wá tẹkínì padà wá tẹrẹ́dì padà sẹ́kì wá ẹ̀sà òkè ẹ má pè láyìn yẹn mọ́ sẹ́kì wá ẹ̀sà òkè WhatsApp call báyà bí wọ́n wà online ni nọ́mbà tẹ́ ń pè yẹn WhatsApp call nìkan ni mo lè gbà for now mo fọlọ́n bẹ̀yìn yóò ti tùmọ́ mi kẹ́ fún mi ní ààyè bíi 10 minutes sí ẹjọ́ Said ibn Zabit ní asọ́bàní haraku min al-layl ó ní mo lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé ṣé network yẹn wà òkè ṣé ẹ̀ gbọ́ mi yé ṣé ń gbọ́ mi yé báyìí wa alaikum salam bàbá alágbára mi tí ò yé mi nínú ọ̀rọ̀ yín rè ẹ kàn ní Said ibn Zabit ló bá Ànábì ní ẹ múnásù yẹn wá irú àdúrà ọ̀la Ànábì sallallahu alaihi wasallam sọ pé kó ṣe ó ní Said ibn Zabit ní mo lọ kígbà ń jáde bá Ànábì sallallahu alaihi wasallam min al-layl pé asabani haraku min al-layl pé tí n bá ti jí kalẹ̀ lóru mi orun sùn mọ́ fasakautu zalika ila rasulillahi sallallahu alaihi wasallam mo bá kígbà ń jáde lọ bá Ànábì sallallahu alaihi wasallam faqala Ànábì wá sọ fún pé kúl sọ báyìí pé ala umma ghaharatin nujumi wa adatil uyun wa anta ayyu qayyum ya hayyu ya qayyum atma aini wa hadi layli baba hadisi tẹ́ mú wá igan hadisi dọ̀ífù tẹ́ bá wá ní ẹ̀rí fún ẹ dákọ̀ àwọn àfáà tí wọ́n sọ hadisi hadisi dọ̀ífù ẹ̀yin ẹ bá béèrè ni pé èwo ló wá jádùá yìí tó jẹ́ tó ní èyí tó wà tó lálàáfíà tó jẹ́ pé téèyàn bá rọrùn sùn tí nasu wà fún látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam téèyàn bá rọrùn sùn téèyàn lè ṣe tẹ́ ẹ̀ fi ní lu eléyìí mọ́ tẹ́ Khalid ibn al-Walid tẹ́sí mọ́ wá ẹni Khalid ibn al-Walid náà lọ bá Ànábì sallallahu alaihi wasallam ìyẹn wà nù Tirmidhi àdís ẹ̀ mú nasu wá torí pé ẹ kàn tiẹ̀ Said ibn Zabit lọ bá Ànábì ṣe jálàbí fún Khalid ibn al-Walid náà lọ bá Ànábì ṣe jálàbí fún torí pé ẹ fẹ́ extend the time orí rédíò yẹn ẹ lè mú nasu wá àdísì yìí o àwọn àfáà lọ báyìí àdísì yìí o àwọn àfáà lọ lálàáfíà o àdísì matruku ni o àdísì maudu ni o àdísì makzubu ni o ti dáradà àdísì méjèèjì tẹ́ mú wáyìí bàbá mo fọlọ́ ń bẹ̀yìn ẹ jẹ́ kára yọ mọ̀ tẹ́ Khalid ibn al-Walid àti Said ibn Zabit yẹn tẹ́ Khalid ibn al-Walid ní àdísì wà nù Tirmidhi Buraida ló gbà àdísì náà wá kọ́ ọ sọ báyìí pé saka Khalidu ila nabiyyi sallallahu alaihi wasallam Khalidu kígbà jáde lọ bá nabi njọ́ kan faqal Ànábì sallallahu alaihi wasallam ó bá sọ báyìí pé Khalidu wá sọ bá nabi pé ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run ma anamu layla mi èrò orun sùn lálẹ́ o mi è sùn lálẹ́ o bílẹ̀ bá ti sú báyìí orun lọ mina la arok mi èrò orun sùn faqala nabiyyu ala arok ni àìsàn tó máa ń kọlù yàn many things ló lè fà téèyàn fi ní orun sùn tí fúnpá bá ga ó lè dènà orun sísùn tí ẹ bá kó rẹ̀ sí ronú ó lè dènà many things ló lè fà kéèyàn má ro orun sùn mọ́ ẹ wá ní Khalid ibn al-Walid lọ ké gbàǹjáde jálàbí tẹ́lá Ànábì sallallahu alaihi wasallam ṣe rèé o ẹ múnásù yìí wá o Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé iza awaita ila firasik tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ níbi ibùsùn rẹ̀ lálẹ́ fakul sọ báyìí pé ala umma rabbas samawati sab'i wa ma asallat wa rabbal ardina wa ma aqallat wa rabbas sayatin wa ma adallat kun li jahra an sharri khalikika kulli in jami'a an yafruta alayya ahdu minhum
aw yabghi alayya asa jaruka wa jalla dhanahuka wa la ilaha ghayruk. Baba hadisi ẹ dákọ̀ àfáà tó nítumọ̀ tó lè sọ pé hadisi ẹ jẹ́ káwọn yóò tẹ̀ mọ́ dáràjà hadisi gan lọ́dọ̀ tí tẹ́ pé mọ́ hadisi lẹ́yìn náà kí lẹ fẹ́ fi wọ́n tó ní tẹ́sọ nípa ẹ̀yìn àfáà aládìs Khalidu Ànábì ṣe jálàbí fún Said ibn Zabit Ànábì ṣe jálàbí fún ẹ̀kejì káti á pé hadisi gan lálàáfíà kálá Ànábì sàn hadisi lálàáfíà wọ́n lọ kégbàǹjarì bá Ànábì sàn sàn pọ̀ òun òórùn sùn Ànábì wá pé àdúà kan sí wọn lẹ́nu Ànábì pé àdúà sí wọn lẹ́nu kó lè bá òórùn sùn ẹ dákun ṣé jálàbí nìyẹn bàbá ṣé jálàbí lélẹ́yìí pé Ọlọ́run máa ṣàánú wa Ọlọ́run kó ṣàánú wa o kí ló dé àdíìsì tí wájú àdíìsì dọ̀yìf kọjá àdíìsì dọ̀yìf kéèyàn wá bá yín gan kẹ́yìn náà wá ní àdúrà yìí lọ síbẹ̀ sẹ́ẹ̀dí tẹ́ bá wá fẹ́ sàlàyé iye yẹn tá Ànábì sallallahu alaihi wasallam ṣe jálàbí fún tó wáyé pé tẹ́ ń pè ń jálàbí ni èyí tó wá lẹ́rìí gan bàbá lè fosù mẹ́fà káyé àwọn Sohaba tá lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé nǹkan báyìí ń ṣe oṣù mẹ́fà lè fi kà tán ṣé kí n fún yín kàjẹ́ wá tẹkini rẹ́dì ẹni tó ń pè àwọn nọ́mbà mi tẹ rẹ́ẹ̀dì tó wà lókè yẹn rẹ́ẹ̀dì yẹn dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń pè nọ́mbà mi ẹ má pè nọ́mbà mi ẹni tó ń pè nọ́mbà mi tiẹ̀ ni mi ti sí yẹn ẹ má pè nọ́mbà mi yẹn mọ́ ń sìn mo ti ọ̀fù fún ìmọ̀ tó mọ̀ káwọn mẹ́rin tó mọ̀ bàbá wa alágbára omi Ọlọ́run nígbà alámàrí yín jẹ́ o Ọlọ́run jẹ́ káwa àti yín tán lórí dáadáa ọlọ́àjọ kan òṣèré wájú Ọlọ́run ẹ̀ ní sẹ̀sìn ayé ẹ̀ ní sẹ̀tàlì kìyàmọ̀ o àmọ́ afọlọ́mbẹ̀yìn ẹ bá mi next program yín kẹ́ ẹ tó máa coach àwọn sẹ́rí tẹ́ bá tó ṣe ti ẹ̀ pẹ́ lánìkan lọ bá Ànábì pé ọjẹ́ Ànábì ṣàdúrà tajà fún tẹkíní yẹn padà ta ló wá ń pe àwọn nọ́mbà mi báyìí ẹ kàn ń dakọ̀ ẹ má pe nọ́mbà mi for now. ẹni Said ibn Zabit ló bá Ànábì zanazana múná sùwá ẹni Khalid ibn al-Walid ló bá Ànábì ẹ̀kẹ́ni Zaid ibn Zabit yasku ila nabiyyi sallallahu alaihi wasallam qillatun nawm ọlọ́bá Ànábì òun òróorun sùn Ànábì sì fún ládùú Ànábì fún ní nǹkan kí l'Ànábì tún fún ó ti padà tẹ̀lé ẹ̀rọ mọ́lẹ̀ kí ló dé bàbá wa tí wọ́n ra àwọn náà yìí fún wa London ni bàbá náà wà Ọlọ́run bá ń ṣàlékún orí wọ́n ti ra náà yìí fún wa ti pẹ́ just leave it ìwọ gbé yẹn sí ara window lọ́hùn gbé sára window lọ́hùn mo ti fẹ́ parí náà just leave it like that ṣé kò fọ́sá Ọlọ́run bá ń ṣàlékún bàbá bá ń ṣàlékún dáadáa wọ́n lè máa wò mí nílé ó tó jọ́ mẹ́ta tí mo ti kúrò wọ́n gbìyànjú wọ́n ra kámẹ́rà fún wa ń gbà yẹn wọ́n ra Ọlọ́run bá ń ṣàlékún dùnú wọn ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn jẹ́ Ọlọ́run bàbá alágbára omi ẹ sáà fẹ́ gbé jálàbí wọlé ẹ fẹ́ kí ẹsẹ̀ anytime lórí mídíà yẹn tẹ́ ẹ fi polówó ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ padà sọ at last lórí àwọn program yìí yẹn náà anytime ẹ fẹ́ máa sọ̀rọ̀ kalẹ̀ báyìí torí pé ẹ ti láwọn ọmọ táwọn kà máa gbé ebú tí wọ́n máa ẹgbẹ́ náà wọ́n kà máa ràn fò èmi ò ráyè tí mi wá lérí àfa kan láyé tó bá fẹ́ ṣe rọ́dùn fún yín báyìí inú mi máa ń dùn torí pé ẹni tó bá fẹ́ bọ́ọ̀lù pàdé dáadáa ọ̀gbọ̀rọ̀ fi yín lẹ̀ ẹni tó bá fẹ́ bọ́ọ̀lù pàdé dáadáa ẹ̀ sẹ́ni tí èèyàn fi lẹ̀ rárá bóyá sẹ́ni ó dà pé ọ̀rọ̀ ogun gẹ́gùn òye yín ẹ̀ mọ ogun síra wọn ẹ̀ mọ kí ló kún ẹ bọ gan kí ni. Ansaro Wara ìjọ àgbà ọ̀tún nípínlẹ̀ Èkó wà 805. Ní pé nọ́mbà lọ́dọ̀ tẹ̀lé ní o. Allah subhanahu wa ta'ala. Mi ò ní gbẹ ọyá tẹkíní ní ó máa hàn fún nẹ́tọ̀ fún tẹ́lẹ̀ di yẹn. Talẹ́ni tó ń da kọ́ọ̀bù mí Zenith nà. Bank account Dúró lẹ́gbẹ̀rẹ̀. 101 283 283 ní pé nọ́mbà mi wáyé o.
tẹ̀sán owó dé yẹn ẹ sáà ní àwíìsì lẹ́ ń lọ bẹ́ẹ̀ni ẹ bá sọ pé ẹ ń lọ sí tẹ̀sán owó dé yẹn. yóò tún jẹ́ bíi yóò tún jẹ́ nǹkan ìyanu yóò tún ṣẹlẹ̀ sí wa lónìí bisimilahi. wọ́n ti sọ fún wa pé gbogbo ẹni tó bá ráyè wọlé ètò òróró wà tá a máa lò fún wa a dẹ̀ ń gbìyànjú láti gbógun ti gbogbo àwọn nǹkan tó lè máa dáni wólẹ̀ tó ṣe pé wọ́n máa dá owó fẹ́ lòmíì wọ́n máa bẹ̀rẹ̀ ìrànlọ́ fẹ́ lòmíì à ń bí dànù fáwọn ìjọ wa ìdágìrì òjijì à ń sáré ẹ̀sọ́ tó sáré ẹ̀sọ́ sí fáwọn èèyàn wa fẹ́ tó lọ́n bá ní gbàgbọ́ yìí ṣùgbọ́n ságbìyànjú kó wọlé lẹ́yìn náà káàmpù wa ní awis camp ní rofi village tẹ́ bá ti dé owó dé Ẹ̀gbá níbi police station owó dé yẹn ẹ sáà ní awis lẹ́ ń lọ bẹ́ẹ̀ni tẹ́ bá sọ pé ẹ ń lọ sí awis camp wàá gbé níbẹ̀ so camp yẹn máa bẹ̀rẹ̀ láti November 23 títí di on the 2. èyí tẹ́ fi ń rojọ́ ìlú the same program sẹ́kọ̀ọ́ yẹ kẹ́ mú nọ́ọ̀sù ti sẹ́ẹ̀dì bọ́nù zábìtì wa àti Khalid bọ́nù wálì. gbogbo àwọn nǹkan yẹn ó ṣàǹfààní púpọ̀ wa so ètò àdúrà òróró àṣàdúrà ètò àdúrà òróró nǹkan tí a ń lò so a máa lò àdúrà wo sì máa gbà. ẹ kàn sáà mọ̀ pé òróró alẹ́ lò ó ni kò sí ìtọ́ wá kan ẹ̀yìn pẹ̀lú pé báwo lẹ ṣe fẹ́ ṣe tó fi máa wá fákọ̀ súnà pé ìyẹn lè ní kí àwọn èèyàn gbọ́ ẹ mọ̀ Ọlọ́run ló mọ bí kéèyàn yọ ọjọ́ kan sọ́tọ̀ pé ọjọ́ eléyìí ọjọ́ tòróró ni tí yẹn ṣe kiri yó pé ọjọ́ eléyìí ọjọ́ a ní àyájọ́ ọjọ́ kan lọ́tọ̀ ọjọ́ kìíní kan tó gbẹ̀yìn oṣù tẹ́sà fi mọ́ Ọlọ́run kó ṣàánú wa o kó dákun kó àwọn àfẹ́ẹ̀sìn wo lẹ́yìn rí tí wọ́n ń ṣerú ẹ̀ wípé wọ́n ní ọjọ́ kan o fún ọjọ́ àdúrà táwọn èèyàn wà ẹ sì gbéra yín kalẹ̀ náà yín náà ẹ lè mú fatiwa wá ẹ lè mú àkẹ́lẹ̀ àwọn masáìlú dín ẹ lè dá sí but ẹ tún pèpè pé káwọn èèyàn máa bọ̀ ọjọ́ òróró. ìwádìí dúpẹ́ lọ́wọ́ àwọn onínúure àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ra màálù pé káwọn èèyàn sá máa jẹun ẹ máa jẹun tó bá ti wá sí káàmpù yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe sàárà ọ̀pọ̀lọpọ̀ ra àpò ráìsì olóró ra everybody tó bá ti wá sí káàmpù yẹn gbọ́dọ̀ sí kọ̀ǹpléènì pé oúnjẹ jíjẹ mímu ó wà rẹpẹtẹ so láti on the 23 November ni yóò ti bẹ̀rẹ̀. ìkòrò tẹ fẹ́ ṣe lẹ́nu ẹ kàn gbé àwọn Sohaba Ànábì sallallahu alaihi wasallam Jalabu fún ẹ kàn fẹ́ ìlú ìtutù ẹ kàn tún fẹ́ kí gbogbo ẹ kàn sáà tó dàrú díẹ̀. àwọn nǹkan tí máa ṣe pé kí a máa ṣe katakata ní balabala oríṣiríṣi nǹkan ìdíwọ́ ìkórira so ó ti yàgò fún ẹ tí wọn náà bá wà àbáwọn ìsàn tán máa dá ní gúnlẹ̀ 10 million ní o ká tó ṣe. sẹ́rí ìṣesí tẹ̀ ń ṣe yìí ìṣesí àwọn kiriyó ni ẹnìkan ò ní confidence lórí tọ́lọ́mù bá fẹ́ ṣe ẹni ẹ fẹ́ ṣe ìpéjọ àdúrà máa bọ̀ wá gbogbo ohun tí kìnnìkan tí bá ń ṣe ọ́ ó ti dágbére fáyé rẹ̀ sẹ́yìn mọ́ tọ́lọ́mù ó ṣe ni ẹ mà bóyá tó bá wà òun jọ́nà lọ́lọ́run fẹ́ gbàdúrà rẹ̀ but nítorí pé ẹ fẹ́ fa àwọn èèyàn lẹ́mìí balẹ̀ àwọn kiriyó náà máa ń ṣe bẹ́ẹ̀ wá gba ògbó ẹ padà máa bọ̀ ìrà padà kìnnìkan mùsùlùmí máa ń sọ pé ẹ ṣàdúrà yìí pẹ̀lú ògbó ọlọ́run ṣe ń tẹ́ ẹ fẹ́ àmọ́ ẹ máa bọ̀ wá tó bá ti lè wá ìdè kìnnìkan ó ti dágbére fáyé rẹ̀ nù kílẹ̀ yín ní tẹ́ fẹ́ fi dì kílẹ̀ fẹ́ lò jọ́nà ọlọ́run promise yín ni. lè ṣe o 20 million nìkan tó lè ṣe o tó bá ti wá ó ti fò ẹrù ìwọ tó bá dẹ̀ wà nínú ẹ̀ náà. kódà ká ẹ béèrè owó kẹsì sí nǹkan àláàlì fún wọn ó lóore jù yí tẹ̀ ń ṣe lọ́fẹ̀ẹ́ tó jẹ́ bídíà yìí lọ. sẹ́ríkẹ́ máa pín òróró lọ́fẹ̀ẹ́ ó burú ju kẹ́ ẹ tà á kẹ́ ẹ gbowó nílànà àláàlì lọ. mi ìfẹ́ ti gbà kọ́ ẹ má ti pè mí. wọn náà gbìyànjú kó wá so àlehélèmù ìtànpè ní ìmọ̀ so ẹni tó bá nímọ̀ tó bá mọ̀ nǹkan kan ẹ máa lọ bá ní ẹ máa lọ bá so ẹ gbé ọ̀rọ̀ yín wá bá Ọlọ́run tá ló ní mímọ̀ Allahu Akbar Allahu alam so ẹ wá ní alẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run àdúrà yín yóò gbà àbẹ̀rẹ̀kọ́ alálùbẹ̀ àmọ́. bàbá tó ní àṣírí orúkọ náà àwọn èèyàn fẹ́ kọ́ lẹ̀ kó lè wúlò fún wa. ẹ ṣe púpọ̀ orúkọ Ọlọ́run tí a fẹ́ fún wa lónìí
tí ó sì máa wúlò fún wa títí ayé. Gbogbo wa ká fi sọ́kàn láti máa ṣe àdúrà yẹn. Àdúrà náà ni yá Wahab yá Salam. Tá bá lè máa ṣe dáadáa, ọrẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe pútì ẹ̀yìn nísìn yá Wahabu yá Salam ẹ̀ lè gbọ́ àfá ẹ̀sìn kan lágbàáyé tí ó fún yẹn nínú sùn yẹn pé kí ẹ máa lọ fà á ládùúà yá Wahab. Tẹ́ bá pé yá Wahab orúkọ Ọlọ́run ni walillahil asmaul husna fad'uhu biha. Yá Wahab abli mali aw yá Wahab abli mulkan kabir. Àmọ́ pé yá Wahab yá Salam sallimni min kulli su'i wal bala wa ya Salam sallimni ire ọba àlàáfíà ọba tí ma láyàn lamini àmọ́ ya Wahab ya Salam. Technique magidi tó tọ́sá tẹ́dì lásán yẹn. Ó dúró fún ẹni tó bá ń béèrè. So Ọlọ́run kì í ẹni tí ò bá béèrè kò sí tó kọ Ọlọ́run. So ya Wahab ya Salam. Béèrè ya Wahab ya Salam. Ẹ sọ̀rọ̀ kan nígbà tí mo fẹ́. Yóò ta ìwọ náà ní ọrẹ ayọ̀. Ìwọ náà lówó. Ya Wahab ya Salam. Tó ti yọ, ìwọ náà lówó. Dọ̀mí rú pé tẹ́bá tẹ́lẹ̀ ya Wahab ya Salam Ọlọ́run náà ti mọ̀ fún ilẹ̀ tuntun pé ẹ̀ ṣàlàyé yẹn yanjú ni. Wọ́n tẹ̀kínì padà ẹni kọlù yẹn máa tẹ̀rẹ̀ jìyẹn pé ó máa kọ́ ti kọlù. Ìyẹn gbọ́dọ̀ ṣàdúrà owó tiwa nù kádàrà gbogbo ẹ̀ tiwa nù kádàrà. Ṣùgbọ́n àwọn ẹni Ọlọ́run àwọn tó ń jogún Ànábì mọ̀mọ́ fún rẹ̀. Wọ́n lọ bá páwọn fẹ́ lówó ó sì ṣàdúrà fún wọn sì lówó. Bàbá ẹ̀yin lẹ béèrè ẹ̀yin lẹ tọrọrọ ń rù ó tẹ́ bá béèrè mi ò sọ. èyí tẹ́ ẹ mú wá lónìí irọ́ ni gbogbo ẹ̀ àdìsọ ìfún gbogbo tẹ́ mú wá. tí ó dúró gẹ́gẹ́ bí àfa. Ẹ̀kejì bàbá ní ẹni káwọn èèyàn máa tọrọ owó ká máa ṣàdúrà owó ní nǹkan Ọlọ́run ní àgbọ̀rọ̀ owó èèyàn máa tọrọ owó èèyàn máa ṣàdúrà pé kọ́lọ́ ń bùn lówó. Ànábì sallallahu alaihi wasallam máa ṣàdúrà dàlá máa kìsìrì máa lé wa wálé àdéhùn bàrí kílé fi máa àtọ́ ìtàn wá tẹkínì ìpadà ẹnì kan dakọ̀ bòmí pàápàá búlọ̀kù ẹni yóò lè níbi pè mẹ́fà kí ló dé báyìí. Kí aṣàdúà fún àrísìkí pé kí Ọlọ́run bùn wá lówó Ọlọ́run náà fẹ́ ká tọrọ ẹ̀ sìbínú ẹ̀ náà ni Rabbana atina fid dunya hasanatan wa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Kò sẹ́ni tó ní kẹ́ má ṣàdúà owó àmọ́ ká wá gba ọ̀nà kan pé a fẹ́ fi wá owó a fẹ́ gba ọ̀nà kan láti lè fi wá owó pé a fẹ́ ṣe oògùn kan a fẹ́ ọ̀ǹtú kan láti dolówó eléyìí kò lẹ́rìí nínú ẹ̀sìn Islam. Ẹ wá ní ẹ mú ẹrù wá níjọ́ mẹ́jọ pẹ̀lú àwọn tálọ́bá Ànábì sallallahu fún wọn ládùúgbà tí wọ́n fi dolówó à ń retí ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ gbogbo sánàdù tó sì wà lórí àdìsí yẹn dárájà àdìsí tẹ́ bá fẹ́ mú wá ẹ fìdí ẹ̀ múlẹ̀. Ọlọ́run masá ràn wá lọ́wọ́ masá mú wa lórí dáadáa àtàwá àti baba Alagbara omi Ọlọ́run ọba nìkan ní ó pé òun ló dẹ̀ ní ìdáyà lọ́dọ̀ Ọlọ́run kó bùn àwọn náà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn jẹ́ Ọlọ́run. Islam ẹ̀sìn kan ní tí kìí sí ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan wa ad-dinu lillah wa hukmuhu lillah ẹ̀sìn Ọlọ́run ọba ní ìdájọ́ Ọlọ́run náà ló ní ẹ̀sìn ẹ̀ Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ lè ká tíra fẹ́ ẹ̀sìn kan láyé gbogbo tíra fẹ́ ẹ̀sìn lágbàáyé ká fẹ́ fún yàn ládùúà nípa ká ní máa sọ pé ya Wahab ya Salam ẹ lè gbọ́ láyé wọn ní músígà wọn bá ń láyé pé ya Wahab ya Salam walillahil asmaul husna fad'uhu biha. Èmi Ọlọ́run ni mo làwọn orúkọ tó dáyé fi bẹ̀ mí wọ́n ti wá sí pé ìyá alá Ọlọ́run sáà mú wa lórí dáadáa. Wọ́n ní àwọn èèyàn tó máa ń dìfẹ́ di wọ́n káàkiri lórí wọ́n tẹ̀lé àwọn fake account ẹ̀ lè rí mi rí àti account méjì ni mo ní Facebook account tó normal pé mi ìfẹ́ program mi rí láyé mi wá bẹ̀ láyé kí n wá kílíkì kí n máa kílíkì tá máa fi ba program jẹ́ mi ì ṣe rí kẹ́ ẹ máa bẹ́ẹ̀ bú mi ní ṣe má ti wò pé ẹ̀yin lè ní page ẹ wá bí ẹ máa bẹ́ẹ̀ bú ẹ máa sẹ́rí kí n gbé fọ́tò yín rí láti jọ́ tí mo ti sí page ṣé mo gbé fọ́tò bàbá Alagbara omi rí ẹnìkan ọ̀sọ̀rọ̀ ń pa wọn rí kí n gbé fídíò wọn rí mi ì bú wọn rí ọ̀rọ̀ yín náà ni mo play lónìí mi
ó dà pé nìkan ló máa jẹ́ for the first time tí máa play ọ̀rọ̀ yìí gan. mo táyọ̀ bá máa bí ìyàsẹ̀ sí kẹ́ máa gbé fọ́tò mi àlékò súnà ẹ mọ̀ kí àwọn ọmọ yìí fẹ́ wá fàyè wà láwọn ní ìkàtà lè treat lórí Facebook wọn à lè ọmọ yìí tí máa defend yìí ó create content lórí ẹnìkan àwọn ìkan dákọ̀ òbò mi tó bá create content láti lè bóyá fẹ́ tìláwà Al-Qur'an ni wọ́n fẹ́ mú àdísì wá àwọn ìwò ló ti rí pé àwọn tán condemn àwọn jálàbí pọ̀ tó ń bá ti fèsì ẹni tó ń condemn àwọn yóò lè máa comment pé ẹ má dá lóhùn kíní kan ọlọ́làgbà ẹlẹ́gbẹ̀gbẹ̀rẹ̀ ẹni kíní kan àlékún súnà bó ti já sí pé ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ yìí náà ń jàǹfààní nínú táǹsọ ọlọ́mọdé àwọn pẹ̀lú èmi ò lè comment lọ́dọ̀ yìí mi ní gbé fọ́tò yìí mi ní tẹ́ bá ní kankan tá a bá sọ ìyẹn ló máa jẹ́ kí ẹ̀mí dáwà gùn ó sì máa jẹ́ kí yóò gúnlẹ̀ dáadáa ní tí mo bá sọ ẹ wà mú ìmọ̀ wá bó ṣe lọ ní bó ṣe lọ rí sẹ́tẹ́ bá ti mú mọ̀ wá bí mo ṣe sọ ohun dárájà àdísì yẹn bàbá Alagbara omi mo fi Ọlọ́run ọba bẹ̀yìn àdísì ti Sayyid ibn Zabit àti ti Khalid ibn Walid yẹn tánàbí zanazara ń ṣe jálàbí fún ẹ̀ka náà sùn rẹ̀ jáde kẹ́ wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ dárájà rẹ̀ kẹ́ wá jẹ́ oyé wọn wípé lẹ́yìn àdúrà tánàbí zanazara ń fún wọn yìí kí tánàbí zanazara ń tó fún wọn ṣe náà lànàbí ṣe jálàbí ṣe tí wọ́n pè ní jálàbí yẹn Ọlọ́run àmọ́ tẹ́ fẹ́ gbà ń bẹ̀ mí mọ̀ ọ̀láì kò yé mi sí ní tó kà kílẹ̀ ẹsẹ̀ mi náà ni pé ẹ fẹ́ dìfẹ́ǹdì jálàbí tí ẹ̀ ń ṣe lọ àtàwọn àti Ọlọ́run bá láàánú abẹ́ àfàánù rẹ̀ bẹ́ ìjọ yín ọlọ́mọdé ó tú àmọ́ Ọlọ́run kó bá wa fi wọ́n mọ̀nà jẹ́ kí ẹ̀mí yín ọ̀rọ̀ mọ́ Islam kẹ́ nífẹ̀ẹ́ àwọn èèyàn kẹ́ kọ́ wọn ní Islam tó jẹ́dọ̀ kẹ́yìn gẹ́gẹ́ fúnra yín kí ẹ rò pé ń tẹ́ ń bá lọ yìí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ mùsùlùmí lágbàáyé tí wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí àfẹ́sìn irú ń tẹ́yìn kọ́ àwọn èèyàn lágbàáyé yìí kọ́ làwọn kọ́ àwọn èèyàn ọlọ́mọsá bẹ́ẹ̀ bá kódà kẹ́ máa kọ́ àwọn èèyàn ní ewé àtegbò tẹ́ bá mọ̀ ń pa ògùn jẹ̀dí tẹ́ bá clear sí yín ọ bẹ́tà ju yìí tẹ́ ń tọ́ bọ̀ tẹ́ mọ̀ ń pa èyí lọ sẹ́ẹ̀rí kẹ́ fàdúrà kalẹ̀ kọ́ má lẹ́rìí ó burú ju kẹ́ kọ́ yẹn léwé àtegbò lọ ìyẹn lẹ́rìí máa ń sọ́nà láwùdá áyìnlá ń sọ́nà láwùsífà ìyẹn lẹ́rìí kẹ́ ní kéyìn obìnrin lọ́wọ́ yín ní sí pé kí ni mo lè lò inú máa ń rún mí kẹ́ ní lọ já ewé báyìí wọ́n sì lọ dá wọ́n ní ògùn nínú ni ó lóore fún yín ju kẹ́ wá ní ọmọ àdùnnìyà ti mẹ́ta fún ọ̀sẹ̀ fi mẹ́rin fún torí pé aburú lè yíhun kẹ́ẹ̀júwe ewé fún ó lóore fún yín ló jẹ́ ń kó tí ìjọ tọ́lọ̀ ń fẹ́ Ànábì wa Ayub alayhi salatu wa salam ìjọ tọ́lọ̀ ń fẹ́ fún lálàáfíà gbogbo ti sàárẹ̀ tó Ọlọ́run wa hálíkí máa fi yẹ oríkúlì bèrè jẹ́ ká azamu tasalum baharidun wa sharabun Ọlọ́run ní fẹsẹ̀ rẹ̀ jẹ́lẹ̀ omi tó sẹ́ jáde yẹn mú ń bẹ̀ fi wẹ̀ Ọlọ́run lágbára kó fún lálàáfíà Ọlọ́run wá lo omi waskuri abudana Ayyuba isnada rabbahu ani masariya shaytanu binuzbin wa adhan Ọlọ́run wá ní hurikul birjil ka adam muktasalun baridun wa sharab bẹ́ẹ̀ ni jotolon fẹ́ la ojú Ànábì Yakub Ànábì Yusuf sọ fáwọn ọmọ ìyá rẹ̀ ní pé isi abubiko mizi azafa alku alawaji abiyati bazira ẹ mú aṣọ mi lọ jaju bàbá mi ẹ sọ síwájú ẹ̀ Ọlọ́run sì la ojú ẹ̀ asibabu Ọlọ́run fi ṣe mujisa fa Ànábì Yusuf fa Ànábì Yakub se ri ke to àwọn èyàn so na ewé gan kéyàn wá bá yín nísìn ke wá ní lọ jáwé báyìí bó papọ̀ mú wọ́n Ọlọ́run máa ń lò fún ogun tí ń ṣe ọ́ àmọ́ ẹ̀yin ọmọ ọya sọ pé kí làdúrà tẹ̀lé fún wọn o ó ládùúgbà kan tẹ̀lé máa kọ lórin àbí wa ya rabbi unsurina wa nasira sisa bijayi rasulillah wa musa kasa yìí ń burú ju ewé àtegbò lọ mọ̀ torí pé mọ̀ nípa ìlàjì wàláì ìkẹ́kùn yìí nípa ìlàjì súnà nípa islam mọ̀ nípa ẹ̀ ìtẹ́ ń bá bọ̀ ní jálàbí ní súnmọ̀rá ní nǹkan kan náà lẹ́fẹ́ gbé wọlé káàtà lísẹsẹ kárí sẹsẹ pé ń tàn sí náà yàtọ̀ ó jálàbí tó kúnnú ẹ̀ kẹ́kẹ́ orí burúkú àdánwò rẹ̀ àtìmí àti gbogbo àwa tí àjọ wúra wa ń lé pátá ọlọ́mọsá dábò ẹ̀bọ̀ wa gba ìsìn wa gbà wá lábọ̀ rí jákàlẹ̀ mùsùlùmí ọlọ́mọdé akúlẹ́lẹ́bọ̀ ọ̀làbọ́lọ́wọ́ àti tó subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum
wa rahmatullah.